ọ̀rọ̀ àṣẹ abá ogun ayé ẹ̀ wíjọ. Evangelist Isreal Oluwaseun Akinwande lọ́lọ́run ń lò lórí wákàtí ọ̀rọ̀ àṣẹ ní Kaftan Television Yorùbá Channel 132 gbogbo ọjọ́ ìsinmi bẹ̀rẹ̀ látagogo mẹ́rin àbọ̀ ọ̀rọ̀ àjáde àṣẹ àtẹ̀lé ọ̀rẹ́ wá gbà tú sílẹ̀ gbogbo ogun ọjọ́ pípẹ́ lọ́wọ́ ogun ayé lolúwa ṣẹ́gun wọn wákàtí ọ̀rọ̀ àṣẹ pẹ̀lú bàbá ọ̀rọ̀ àṣẹ bàbá ọba ayé ẹ̀rí jọ lórí Startimes ọ̀rẹ́ wá gbà tú sílẹ̀ Channel 132 lọ́wọ́ ogun ayé wọ́n pàdé Jésù Kristi wákàtí ọ̀rọ̀ àṣẹ ó máa bá ẹ ṣe tirẹ̀. bàbá ọba ayé ẹ̀rí jọ. Ẹ ṣé mo rí àánú gbà ẹ ṣé mo rí àánú gbà o torí kì í ṣe gbogbo ènìyàn ló rí àánú gbà mo ní ẹ ṣé mo rí àánú gbà o ayérayé ló ṣe mí lóore ẹ ṣé mo rí àánú gbà o torí kì í ṣe gbogbo ènìyàn ló rí àánú gbà ọ̀pọ̀ ẹgbẹ́ wa ló ti kú ọ̀pọ̀ ẹgbẹ́ wa ló ti lọ ọ̀pọ̀ ló wà lẹ́wọ̀n ọ̀pọ̀ ló ń ṣe fáìn bàrà kiri tèmi ò bá lè dúpẹ́ a jẹ́ pé mi ò mọ̀re ẹ wo ẹ jájọ́ máa dúpẹ́ lọ gbogbo yín pátápátá tẹ́ ti darapọ̀ mọ́ abẹ́ àkóso ohùn mi lọ́sàn-án èní àánú làjọ rí gbà àánú lèmi rí gbà àánú lẹ́yìn náà rí gbà tó wá sọ pé kí ló wá ń ṣẹlẹ̀ ẹ ti mọ̀ pé wákàtí ọ̀rọ̀ àṣẹ náà ti bọ́ sójú móhùnmáwòrán yín náà nìyẹn bàbá ọ̀rọ̀ àṣẹ náà sì ti dé náà nìyẹn orúkọ tèmi ò tí ì padà Ọlá Ọ̀nàbàjọ ni mò ń jẹ́ ó yá kékulé kó gbọ́ kó sọ fún toko ìyá arọ́mọkẹ́ bá mi pé ìyá Fúnkẹ́ wípé káwọn náà wá jẹ́ alábàápín ètò wákàtí ọ̀rọ̀ àṣẹ lọ́jọ́ tèmi nítorí pé bàbá ọ̀rọ̀ àṣẹ ti dé agbára Ọlọ́run ti sọ̀kalẹ̀ Ọlọ́run máa lò wọ́n fún yín àti fún èmi lórúkọ Jésù Kristi bàbá wa ẹ káàbọ̀ sórí ètò sá. àǹtí ọlá yóò dára fún ọ. àmín Jésù. mo gbàdúrà fún yín lọ́sẹ̀ yìí wípé lórúkọ Jésù ohun gbogbo tó ní ìdílọ́wọ́ sí nínú ayé yín tó ní ìdílọ́wọ́ sí Ọlọ́run máa fọwọ́ sí i. àmín Jésù. ó ní pé ìlọ́wọ́ sí Ọlọ́run máa mú ìrànwọ́ wá ó máa mú àánú wá lọ́sẹ̀ yìí Ọlọ́run máa ràn yín lọ́wọ́. àmín Jésù. mo gbàdúrà fún iléeṣẹ́ Kaftan iléeṣẹ́ yìí ò ní jóná. àmín Jésù. ọwọ́ Ọlọ́run máa sọ̀kalẹ̀ sí iléeṣẹ́ yìí. àmín Jésù. ìrànwọ́ máa dìde fún iléeṣẹ́ yìí. àmín. gbogbo àwọn tó ń ṣiṣẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ yìí lórúkọ Jésù ti Násárẹ́tì ọwọ́ Ọlọ́run máa balẹ̀ yín. àmín Jésù. wọn ò ní ṣiṣẹ́ ṣe. àmín Jésù. bẹ́ẹ̀ ló ṣe máa rí. àmín. gbogbo ẹ̀yin ará ilé gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí mo fẹ́ kẹ́ ẹ pè gbogbo àwọn ènìyàn tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí ẹ pè wọ́n kó wá torí pé àdúrà máa pọ̀ lọ́sàn-án yìí. àdúrà máa pọ̀ lẹ́ni. nítorí wípé ohun tí ayé nílò sí ni àdúrà àdúrà ló lè ṣe o bẹ́ẹ̀ni agbára èèyàn ò lè ṣe o. ẹ gbọ́ bó lórin yẹn ṣe sọ ní bá mi ó ní àdúrà àdúrà ló lè ràn wá lọ́wọ́. àdúrà ni o ohun tó dá o fẹ́ àdúrà bẹ́ẹ̀ni sá èyí tó kù díẹ̀ káàtó náà fẹ́ àdúrà that means pé inú ayé yìí àdúrà ni o oh yes àdúrà la fi ń ra ìgbà padà bẹ́ẹ̀ni o mo gbàdúrà gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ohùn mi lọ́sàn yìí lórúkọ Jésù kí ni ayé yín nílò ìrànwọ́ fún lórúkọ Jésù ti Násárẹ́tì agbára Ọlọ́run máa ràn yín lọ́wọ́ àmín Jésù agbára Ọlọ́run máa ràn yín lọ́wọ́ àmín Jésù ohun tí mo fẹ́ sọ ń pa ẹ̀ tá a dẹ̀ fẹ́ gbàdúrà ń pa ẹ̀ lọ́sàn yìí ni pé ìlọ́wọ́sí Ọlọ́run láti òkè wá ìlọ́wọ́sí Ọlọ́run láti òkè wá divine intervention divine intervention ó ní ìlọ́wọ́sí Ọlọ́run láti òkè wá oh yes èmi ò mọ nǹkan tó ń là kọjá o bẹ́ẹ̀ni o èmi ò mọ ìṣòro tó débẹ̀ o Olúwa o èmi ò mọ ogun tó débẹ̀ o èmi ò mọ
àwọn ìṣòro kan wà tó jẹ́ pé ó kọjá ọgbọ́n àti òye ẹ̀dá ènìyàn ṣùgbọ́n mo bẹ̀ Jésù lọ́sàn yìí lórúkọ Jésù níbikíbi tó wà tó ti ń gbóhùn mi Olúwa máa lọ́wọ́ sí ayé ẹ. Àmín Jésù. Ta lẹni tí Ọlọ́run ní ọwọ́ sí ayé ẹ? Ta ni ohun tó ń pè ní divine intervention? Kí ni nǹkan tó ń pè bẹ́ẹ̀ ni pé ẹni tí Ọlọ́run ràn lọ́wọ́, ẹni tí Ọlọ́run dá sí ọ̀rọ̀ ayé ẹ, ẹni tí Ọlọ́run dá sí ètò ayé ẹ. Iṣẹ́ ló ń ṣe ni, ìgbéyàwó ni, ẹbí ni, inú ohunkóhun téèyàn bá ń ṣe láyé yìí o ò lè dá ṣe o. Àṣeyọrí tó o ṣe má rò pé ń pa agbára ẹni o, àṣeyọrí tó o ṣe má rò pé ń pa ọgbọ́n ẹni o, ṣùgbọ́n torí wípé Ọlọ́run dá sí i ni, ẹni tí Ọlọ́run ràn lọ́wọ́, ẹni tí Ọlọ́run dá sí ọ̀rọ̀ ẹ̀, òun ni ọ̀rọ̀ ẹ̀ lójútì. Mo bẹ̀ Jésù lọ́sàn yìí gbogbo ohun tí o nílò kí ayé rẹ fi ní ojútùú, gbogbo ohun tí o nílò tí ìdáwọ́lé rẹ kó fi ní ojútùú, tó o bá ti ṣàmì lọ́sàn yìí Olúwa máa dá sọ̀rọ̀ ayé rẹ. Àmín Jésù. Ìwé Sakaraya orí 4 ẹsẹ̀ 6 kí ni nǹkan tó sọ ń bẹ̀? Sakaraya orí 4 ẹsẹ̀ 6 kí ni nǹkan tó sọ ń bẹ̀ yẹn? Ó sì dáhùn ó wí fún un pé. Ó dáhùn ó wí fún un pé. Èyí ni ọ̀rọ̀ Olúwa sí Serubábélì wípé. Ọ̀rọ̀ Olúwa jáde sí ẹ lónìí o. Ó ní pé ó bá Serubábélì ó sọ fún un wípé kí ló sọ ń bẹ̀ yẹn wípé o. Kì í ṣe nípa ipá. Ẹ gbọ́, kò ń ṣe nípa agbára, kò ń ṣe nípa ipá ẹ, kò ń ṣe nípa pé o mọ̀ ṣe, kò ń ṣe nípa òye ẹ, kò ń ṣe nípa ìmọ̀ ẹ, kí l'Olúwa sọ ń bẹ̀ yẹn. Kì í sì ṣe nípa agbára. Kò ń ṣe nípa bó o ṣe lágbára tó, kò ń ṣe nípa bó o ṣe mọ̀yàn tó, kò ń ṣe nípa bó o ṣe kàwé tó, kò ń ṣe nípa òun kí ni Bíbélì sọ ń bẹ̀ yẹn pé. Ó ní bí kò ṣe nípa ẹ̀mí mi. Bí kò ṣe nípa ẹ̀mí Olúwa, bí kò ṣe nípa ìdásí Olúwa, bí kò ṣe nípa ìrànwọ́ Olúwa. Nípa ẹ̀mí mi ni Olúwa àwọn ọmọ ogun wí. Ẹ gbọ́ nǹkan tí Bíbélì sọ ń bẹ̀ yẹn ni wípé láti ṣe àṣeyọrí inú ayé yìí o nílò ìdásí Ọlọ́run, o nílò ìrànwọ́ Ọlọ́run, o nílò pé kí Ọlọ́run kó intervene sí ìrìn àjò ayé ẹ. Gbogbo ìgbésẹ̀ tó o bá ti gbé tí o bá ti fi tọlọ́run sí kò lè yọrí sí rere o. Ṣùgbọ́n òun ló ṣe sọ ní fi ọ̀nà rẹ lé Olúwa lọ́wọ́ kó o sì gbẹ́kẹ̀lé pẹ̀lú àwọn tó fi ọ̀nà wa lé Olúwa lọ́wọ́. Àwọn ni Olúwa dá sí ọ̀rọ̀ wọn. Àwọn tó gbẹ́kẹ̀lé Olúwa, àwọn ni Olúwa dá sí ọ̀rọ̀ wọn. Àwọn l'Olúwa dá sọ̀rọ̀ wọn. Àwọn tó ṣe kí ni? Àwọn tó fi ọ̀nà. Wọ́n gbẹ́kẹ̀lé wọn lé Olúwa. Ohun tó ń sọ bẹ̀yẹn ni wípé kò ń ṣe àṣeyọrí tó o lè ṣe lónìí, ibikíbi tó o lè dénú ayé, kò ń ṣe nípa agbára rẹ. Gbọ́ ohùn mi o, ìwọ tó o fẹ́ dìde, ìwọ tó o fẹ́ ìrànwọ́ Ọlọ́run, ìwọ tó o fẹ́ kí Ọlọ́run fà ẹ́ lọ́wọ́ sókè, o nílò láti fi ọ̀nà rẹ lé Ọlọ́run lọ́wọ́. O nílò láti gbẹ́kẹ̀lé Ọlọ́run. Èyí túmọ̀ sí wípé ẹni tó gbẹ́kẹ̀lé Olúwa ojú kì í tì. Òun ni Ọlọ́run máa ń dá sí ọ̀rọ̀ ẹ̀. Kí ni nǹkan tó sọ ń bẹ̀? Ó ní ta ni ìwọ òkè. Ẹ gbọ́ merin kabaska taniada egege ruta basekete. Ó wá tẹ̀síwájú, ó ní ta ni ìwọ òkè níwájú Serubábélì. Òkè mi ò fẹ́ mọ̀. Òkè kékeré wà, òkè ńlá wà. Kí ni nǹkan tó ń pè ní òkè? Òkè ní ìdojúkọ tí ẹ̀dá ń dojúkọ láyé. Kí ni nǹkan tí wọ́n ń pè ní òkè? Òkè ní ogun tí ayé ń dojúkọ nínú ayé. Kí ni ó ń pè ní òkè? Òkè ní àwọn ìjákulẹ̀. Kí ni wọ́n ń pè ní òkè? Òkè ní àìsàn. Kí ayé kó fi àìsàn dáyàn gúnlẹ̀. Kí ni wọ́n ń pè ní òkè? Àwọn ìṣòro tí ènìyàn ń dojúkọ nínú ayé yìí, òun ní òkè. Àṣẹ jáde lọ́sàn yìí o. Èmi ò mọ ohun tó dàbí òkè níwájú rẹ. Nítorí wípé
ìrànwọ́ Olúwa Ọlọ́run fẹ́ dá sí ọ̀rọ̀ rẹ. Oh yes. Ohun tó dẹ̀ sọ́mbẹ̀ yẹn ni pé ẹni tọ́lọ́run dá sí ọ̀rọ̀ ẹ̀. Òun ló fi sọ́mbẹ̀ yẹn pé ta ni kí ló sọ́mbẹ̀? Ó ní ta ni ìwọ òkè? Ìwọ òkè ńlá. Ìwọ òkè ńlá. Ó di pẹ̀tẹ́lẹ̀. Níwájú Serubábélì. Ó ní ó máa ṣe kí ni? Ó máa di pẹ̀tẹ́lẹ̀. Yes. Àṣẹ jáde lọ́sọ̀ yìí. Lórúkọ Jésù. Gbogbo òkè wẹ́wẹ́wẹ́. Lórúkọ Jésù. Gbogbo òkè nílá. Lórúkọ Jésù. Níwájú rẹ. Tó Olúwa o bá ti ṣàmì Yes. lọ́sọ̀ yìí lórúkọ Jésù ó máa di pẹ̀tẹ́lẹ̀. Àmín Jésù. Mo ní ó máa di pẹ̀tẹ́lẹ̀. Àmín Jésù. Òun ni wípé ohun tó ń dojúkọ ìṣòro ogun tó ń jà ẹ́ gangan òun ní òkè láìsí pé Olúwa ní ọwọ́ sí ọ̀rọ̀ rẹ láìsí pé Olúwa dá sí ọ̀rọ̀ rẹ òkè yẹn àìmọye àwọn ẹlòmíì ló bá a lọ àìmọye ẹ̀mí ènìyàn ló gbà àìmọye àwọn èèyàn ní òkè yẹn sọ di rádaràdá nù ayé ṣùgbọ́n gbọ́ ohùn Olúwa lẹ́nu mi lọ́sàn-án yìí. Òkè wo ló ń bẹ níwájú rẹ? Òkè wo? Lónìí lórúkọ Jésù ó máa di pẹ̀tẹ́lẹ̀. Àmín Jésù. Wọ́n ní lónìí ó máa di pẹ̀tẹ́lẹ̀. Àmín Jésù. Nínú ìwé 1 Samuel verse 2 verse 9 chapter 9 ó sọ nǹkan kan ó ní kò ń ṣe nípa ipá tàbí agbára. Ipá àti agbára ẹ kò ká nǹkan kan kò lè ṣe nǹkan kan láìsí ìrànwọ́ Ọlọ́run láìsí ìdásí Ọlọ́run. Èyàn ò lè lọ jìnnà. Gbogbo ẹni tó fẹ́ lọ jìnnà ó nílò ìdásí Ọlọ́run ó nílò ìrànwọ́ Ọlọ́run. Mo bẹ̀ Jésù lọ́sọ̀ yìí o. Lórúkọ Jésù. Gbogbo ohun tó o nílò gbogbo ẹni tá a ti yàn láti ràn ẹ́ lọ́wọ́ gbogbo ẹni tá a ti rán láti fà ẹ́ lọ́wọ́ sókè tó o bá ti ṣàmì nínú ọ̀sẹ̀ yìí ó máa bá wọn pàdé. Àmín Jésù. Lórúkọ Jésù ó máa bá wọn pàdé. Àmín Jésù. Lórúkọ Jésù ó máa bá wọn pàdé. Àmín Jésù. Lórúkọ Jésù ó máa bá wọn pàdé. Àmín Jésù. Ó ní nǹkan kan Yes sir. tó mú ìdásí àti ìrànwọ́ Ọlọ́run wá sínú ayé ènìyàn. Bẹ́ẹ̀ ni sir. Ó ní àwọn ìgbésẹ̀ tó yẹ kéèyàn gbé. Nínú ìwé 1 King chapter 3 orí 3 ẹsẹ̀ 4 ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ńbẹ̀. Sọlómọ́nù bó ṣe jẹ́ pé Ọlọ́run fẹ́ràn ẹ̀ tó kí Ọlọ́run tó sọ fún yín pé kó béèrè nǹkan kan tó fẹ́ ó ní nǹkan kan tó ṣe kí ni Bíbélì sọ bẹ́yẹn mà. Sọlómọ́nì sì fẹ́ Olúwa. Ẹ gbọ́ nǹkan tó mú ìdásí Ọlọ́run wá sí ayé Solomon. Bíbélì wípé Solomon sì fẹ́ràn Olúwa. Òun sì rìn nípa ẹsẹ̀ Dáfídì bàbá rẹ̀. Ẹ máa gbọ́ òun rìn nípasẹ̀ Dáfídì. Ohun tí Bíbélì sọ tí Ọlọ́run sọ mẹ́ ni pé Dáfídì jẹ́ ẹni bí ọkàn mi. Kí Ọlọ́run tó pèèyàn ní ẹni bí ọkàn rẹ̀ ó ti bá Ọlọ́run rìn. Yes. Ó ti bá a rìn ní tòótọ́. Oh, yes. Òun ni Ọlọ́run ṣe ní ẹni bí ọkàn òun ni Dáfídì. Bíbélì wá wípé Solomonu ó tún rìn ní ipasẹ̀ bàbá rẹ̀. Number 1 Ọlọ́run sọ wípé Solomoni Bíbélì sọ wípé Solomoni sì fẹ́ràn Ọlọ́run. Ẹni tó ní ìdásí Ọlọ́run láti òkè wá. Number 1 tó nílò láti ṣe ó nílò láti fẹ́ràn Ọlọ́run. Ẹni téèyàn bá fẹ́ràn ló ń fẹ́ràn èèyàn. Bẹ́ẹ̀ ni sà. Tó o bá ti fẹ́ràn Ọlọ́run Ọlọ́run máa fẹ́ràn ẹ. Àṣírí nìyẹn. Tó o bá ti fẹ́ràn Ọlọ́run Ọlọ́run máa fẹ́ràn ẹ. Ẹni téèyàn bá fẹ́ràn. Nítorí wípé Solomonu fẹ́ràn Ọlọ́run ìkọ́kọ́ ṣẹlẹ̀ ń bẹ̀. Ẹ bá mi ka verse 4 ẹsẹ̀ 4 ẹsẹ̀ 4. Ọba sì lọ sí Gibeoni láti rúbọ níbẹ̀ nítorí ibẹ̀ ni ibi gíga ńláńlá. Ẹ máa gbọ́ nǹkan tó tún ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn o. Solomonu ó tún fi ẹbọ ó tún ń rúbọ sí Ọlọ́run nítorí pé ó fẹ́ràn Ọlọ́run. Nǹkan kan wà téèyàn ń ṣe téèyàn fi ń fa ìdásí sínú ayé ìdásí Ọlọ́run sínú ayé ènìyàn. Òun ni pé wàá fẹ́ràn Ọlọ́run ìsìn ẹ sí Ọlọ́run ọrọ̀ ẹ̀rẹ́ sí Ọlọ́run. Kábíyèsí. Àwa mélòó la fẹ́ràn Ọlọ́run lọ́sàn yìí. Kábíyèsí. O nílò láti fẹ́ràn Ọlọ́run. O fẹ́ kí Ọlọ́run dá sí ìrìn àjò ayé rẹ.
ó fẹ́ kí Ọlọ́run dá sí ẹbí rẹ, ó fẹ́ kí Ọlọ́run dá sí ìdáwọ́lé rẹ, ó fẹ́ kí Ọlọ́run yí ayé rẹ padà. Ipò kan ló wà tí ò tẹ́ ẹ lọ́rùn, ó fẹ́ ìyípadà láti òkè wá, ohun kan ló ń ṣẹlẹ̀ sí ayé rẹ, ó fẹ́ ìdásí Ọlọ́run. Inú ìṣọ̀kan ni ayé ti fi ẹ́ sí lọ́jọ́ tó ti pẹ́, ó fẹ́ ìdásí Ọlọ́run, ó ń wojú Ọlọ́run fún ìrànwọ́ kan àbí òmíràn, ó fẹ́ ìdásí Ọlọ́run, ó nílò láti fẹ́ràn Ọlọ́run, ohun tó kọ́kọ́ gbọ́ ìgbésẹ̀ tó yẹ kí ìwọ kọ́kọ́ gbé nìyẹn, torí tó o bá ti gbé ìgbésẹ̀ tó o ti fẹ́ràn Ọlọ́run, Ọlọ́run náà wá dá sí ọ̀rọ̀ rẹ. Wọ́n bẹ Jésù lọ́sọ̀ yìí. Lórúkọ Jésù. Ohun tó o nílò ìrànwọ́ gángan tó o nílò. Lórúkọ Jésù. Nítorí pé o ti gbé ìgbésẹ̀ láti fẹ́ràn Ọlọ́run. Lórúkọ Jésù. Nínú ọ̀sẹ̀ yìí o, Olúwa máa dá sí ọ̀rọ̀ rẹ. Àmín Jésù. Gbogbo ohun tí ayé ti dá dúró lọ́jọ́ tó ti pẹ́. Lórúkọ Jésù. Yes sir. Àìmọye àwọn èèyàn ni ayé ti dá àyànmọ́ wọn dúró. Bẹ́ẹ̀ni sà, bẹ́ẹ̀ni. Kòròfo ni ara wọn tó ń rìn káàkiri. Àìmọye àwọn èèyàn tó rí tẹ́rí tó ń rìn lọ lójú ọ̀nà yẹn kọ́ ni èèyàn mọ́. Kábíyèsí. Wọ́n ti gbé àárọ̀ wọn, wọ́n ti exchange ẹ̀. Kábíyèsí o. Ọ̀sán wọn, wọ́n ti exchange ẹ̀. Kábíyèsí o. Alẹ́ wọn, wọ́n ti exchange ẹ̀. Olúwa o. Kí ni nǹkan tó dẹ̀ fà á? Nítorí wípé àwọn nìkan ni wọ́n ń dá ṣe. Ọgbọ́n wọn ni wọ́n fi ń ṣayé. Ọgbọ́n orí wọn. Agbára wọn ni wọ́n fi ń ṣayé. Olúwa o. Wọn ò fẹ́ràn Ọlọ́run. Wọn ò fẹ́ràn Ọlọ́run. Ọlọ́run ò bá wọn ṣe pọ̀. Kábíyèsí. Kò sí ìdásí Ọlọ́run nínú ayé wọn. Ayé wọn wá rí bálabàla. Orí júùjú. Orí júùjú. Kábíyèsí o. Bí ìwé Genesis ṣe wí. Ó ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ wà. Bẹ́ẹ̀ni. Ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run. Oh yes. Ọlọ́run sì ní ọ̀rọ̀ náà. Bẹ́ẹ̀ni. Ẹgbọ́n nǹkan tó wá sọ o. Ó ní ayé yìí, ó ní jẹ́ kí ìmọ́lẹ̀ kó wà. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ nǹkan kan wọ́n ń pè ní júùjú. Júùjú yẹn ni àwọn nǹkan tí ò dáa. Bẹ́ẹ̀ni. Rédèrèdè. Ọ̀rọ̀ Ọlọ́run ló wá mú ààyè wá. Ó mú ààyè wá. Bí ààyè ṣe dé, àwọn júùjú, àwọn ràlẹ̀ràlẹ̀, àwọn nǹkan tí ò dá, tí wọ́n bá ju àwọn sínú odò, tí wọ́n bá ju àwọn sínú odò, oríṣiríṣi nǹkan ló máa kó. Bẹ́ẹ̀ni. Ẹja máa jáde ńbẹ̀. Bẹ́ẹ̀ni. Akàn máa jáde ńbẹ̀. Edé máa jáde ńbẹ̀. Àtúkò pàǹtí. Ìṣàwùrù máa jáde ńbẹ̀. Bẹ́ẹ̀ni. Oríṣiríṣi pàǹtí. Àwọn ṣẹ̀wá máa sọ̀ọ̀tì ẹ̀. Wọ́n máa sọ̀ọ̀tẹ̀. Bẹ́ẹ̀ ni ayé àwọn èèyàn tí ò gbà Ọlọ́run, tí ò fẹ́ràn Ọlọ́run ṣe rí. Júùjú ni ìgbésí ayé wọn. Wọ́n kàn ń lọ láìsí ọwọ́ Ọlọ́run ní ayé wọn. Mo bẹ̀ Jésù lọ́sàn yìí o. Lórúkọ Jésù. Gbogbo ẹ̀yin ayé tó nídìí ìrànwọ́ àti ọwọ́ Ọlọ́run. Mo bẹ̀ Ọlọ́run lọ́sàn yìí. Ọwọ́ Ọlọ́run kó bà lé yín. Àmín Jésù. Ọwọ́ Ọlọ́run kó bà lé yín. Àmín Jésù. Intervention. Bẹ́ẹ̀ni sà. Òun ni ìlọ́wọ́sí Ọlọ́run. Bẹ́ẹ̀ni. Ohun tí Ọlọ́run lọ́wọ́ sí. Ohun tí Ọlọ́run lọ́wọ́ sí. Òun ló yọrí sí rere o. Tó bá yín lọ́wọ́ sí. Ohun tí Ọlọ́run ò bá ti lọ́wọ́ sí. Mi ò fẹ́ mọ bó o ṣe lọ́lá tó. Kábíyèsí. Mi ò fẹ́ mọ bó o ṣe lówó tó. Lórúkọ Jésù. Mi ò fẹ́ mọ bó o ṣe mọ̀yàn tó. Lórúkọ Jésù. Kò lè ṣeé ṣe o. Oh yes. Ṣùgbọ́n ohun tí Ọlọ́run bá ti lọ́wọ́ sí. Oh yes. Jẹ́ kí gbogbo àwọn èèyàn kó kóra wọn jọ. Jẹ́ kí wọ́n pọ̀ lọ́pọ̀lọpọ̀. Wọ́n pọ̀ jáde. Kí gbogbo wọn sọ pé rárá. Ṣùgbọ́n kí Ọlọ́run sọ pé bẹ́ẹ̀ ni. Ó máa borí wọn o. Oh yes. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa lọ́sàn yìí. Lórúkọ Jésù. Níbi tí ayé ti dá ẹ dúró sí lọ́jọ́ tó ti pẹ́. dá mi dúró sí. Àìmọye àwọn èèyàn tó yẹ kó ti gbé nǹkan rẹ̀ ṣe lọ́dún tó ti pẹ́ sẹ́yìn. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n torí wípé ọwọ́ Ọlọ́run ò sí lórí ayé wọn. Torí pé Ọlọ́run ò dá sí ayé wọn. Àwọn fúnra wọn ò pè Ọlọ́run sínú ayé wọn. Wọ́n ń dárìn ni. Mo bẹ̀ Jésù lọ́sàn yìí o. Láti ọ̀sán yìí lọ. Ọwọ́ Ọlọ́run kó bà lé ayé yìí. Àmín Jésù. Ìdásí Ọlọ́run lóhun gbogbo tẹ́ ẹ fẹ́ ṣe. Lórúkọ Jésù ó yá kó máa operate inú ayé yìí. Àmín Jésù. Ìwé Hebrew sọ nǹkan kan bẹ̀ yẹn. Hebrew 11:6. Ó ní láìsí ìgbàgbọ́
àìmọye àwọn èèyàn ló jẹ́ pé nínú ara wọn ló ní ìgbà ó ní ṣùgbọ́n láìsí ìgbàgbọ́ ẹgbẹ́ nǹkan tó sọ ń bẹ̀ yẹn kò ṣe iṣẹ́ láti wù ú. ó ní kò ṣeé ṣe kò ṣeé ṣe láti láti wù ú. láìsí ìgbàgbọ́. bẹ́ẹ̀ ni. nǹkan tó ń sọ ń bẹ̀ yẹn ni wípé ìwọ tó o bá ti ní ìgbàgbọ́ nú Ọlọ́run ò ní kò sí àṣeyọrí kan fún ẹ kò ṣeé ṣe torí pé agbára ẹ kọ́ ló máa gbé ẹ débi tó ń lọ ìmọ̀ rẹ kọ́ ló máa gbé ẹ débi tó ń lọ ìrànwọ́ Ọlọ́run ló máa gbé ẹ débi tó ń lọ gbogbo ẹni tí ó bá dẹ̀ ti ní ìgbàgbọ́ nú Ọlọ́run kò lè rí iṣẹ́ ìyanu kò lè wu Ọlọ́run kò lè wu Ọlọ́run náà ni kò lè rí iṣẹ́ ìyanu kí ni nǹkan tí mò ń sọ lọ́sàn-án yìí ni wípé ìwọ tó o fẹ́ divine intervention Ọlọ́run tó o fẹ́ ìdásí Ọlọ́run o gbọ́dọ̀ jẹ́ kí Ọlọ́run kó wù ẹ́ kí ìwọ tó kí o jẹ́ kí Ọlọ́run kó ṣe kí ni kó wù ẹ́ o gbọ́dọ̀ kó nígbàgbọ́ wù Ọlọ́run báwo ló ṣe lè wù Ọlọ́run ó ní wípé kí ìgbàgbọ́ rẹ kó wà nínú Ọlọ́run kábíyèsí o má jẹ́ kí ìgbàgbọ́ rẹ wà nínú ènìyàn kábíyèsí ó ní dẹ̀yìn lẹ́yìn ènìyàn tí ìwọ imú rẹ̀ tó ń bẹ ní imú rẹ̀ ènìyàn lè sọ wípé láàárọ̀ yóò dáa kó di ọ̀sán kó ní kò dáa mọ́ ṣùgbọ́n Ọlọ́run nìkan kàórí máa ṣàtàwà ẹni tó gbẹ́kẹ̀lé Ọlọ́run òun nìkan ló ṣẹ́gun nínú ayé. kábíyèsí. mo bẹ̀ Jésù lọ́sàn-án yìí o. lórúkọ Jésù. ọkàn láti gbẹ́kẹ̀lé Ọlọ́run nìkan. ọkàn láti gbẹ́kẹ̀lé Ọlọ́run nìkan. tó o bá ti ṣàmì Ọlọ́run kò fi fún ẹ lọ́sàn-án yìí. àmín Jésù. nítorí wípé tí o bá ti wu Ọlọ́run Ọlọ́run ò lè wù ẹ́ o. tí ìwọ ò bá ti tí ọkàn rẹ ò bá ti sí lọ́dọ̀ Ọlọ́run. kábíyèsí. tó o bá ti ní ìfẹ́ Ọlọ́run Ọlọ́run kò lè nífẹ̀ẹ́ o. kábíyèsí o. o nílò láti nífẹ̀ẹ́. o nílò láti nífẹ̀ẹ́ Ọlọ́run. ẹni tó nífẹ̀ẹ́ náà ló nífẹ̀ẹ́ padà. ìfẹ́ rẹ gbọ́dọ̀ wà nínú Ọlọ́run o. nínú ìwé Proverbs 8:17 yẹn náà òun náà sọ. ó ní ẹni tó nífẹ̀ẹ́ òun náà ló nífẹ̀ẹ́ padà. nítorí pé ìfẹ́ ní Ọlọ́run. ìfẹ́ ní Ọlọ́run. o gbọ́dọ̀ nífẹ̀ẹ́ Ọlọ́run dénú. kábíyèsí. tó o bá ti nífẹ̀ẹ́ Ọlọ́run ìyẹn ni Ọlọ́run máa wá dá sí ọ̀rọ̀ ẹ̀. Ọlọ́run á wò pé ìfẹ́ mi lélẹ́yìí. ìfẹ́ mi ló ní. ó sọ fún wọn nínú ìwé Matthew yẹn. ó ní èyí ni àyànfẹ́ ọkàn mi. ẹni tí inú mi dùn sí gidigidi. ó ní ẹ máa gbọ́ tirẹ̀. kí ni nǹkan tọ́lọ́run ṣe bẹ́ẹ̀ ni pé nítorí pé Jésù ó ń ṣe ohun tí Ọlọ́run fẹ́. nítorí pé Jésù ó wá sáyé ó ní òun á wá o. ohun tí Ọlọ́run fẹ́ lérò Ọlọ́run gọ́gọ́ òun máa ṣe nígbà tó dẹ̀ ṣe ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ inú Ọlọ́run náà dùn sí ìdásí Ọlọ́run wà nínú ayé Jésù nínú ayé ohùn kan fọhùn láti òkè ó dẹ̀ sọ wípé èyí ni àyànfẹ́ ọmọ mi ẹni tí inú mi dùn sí ẹgbẹ́ ohùn Ọlọ́run lọ́sàn yìí lórúkọ Jésù. wo ó ti pẹ́ tí ayé ti dá ìwọ ìyá yìí dúró ó ti pẹ́ tí ayé ti dá ohun rere dúró nínú ayé rẹ àṣẹ ti ń jáde àìmọye àwọn èèyàn tó ti ń báwọn èèyàn ṣayẹyẹ káàkiri wọn ò báwọn ṣe ayẹyẹ rí Olúwa o ṣùgbọ́n gbọ́ ohùn Ọlọ́run lẹ́nu mi lọ́sàn yìí kábíyèsí o nítorí pé láti wákàtí ọ̀rọ̀ yìí Ọlọ́run fẹ́ dá sí ọ̀rọ̀ ayé rẹ bẹ́ẹ̀ni tó bá ti rí bẹ́ẹ̀ ìwọ ló kàn láti ṣeun rere. èmi ló kàn àmì. màmá ṣe àmì yẹn dáadáa. Oh yes. nínú ọ̀sẹ̀ yìí ìwọ ni ire kàn. àmì Jésù. ìwọ ni ìrànwọ́ kàn. àmì Jésù. ìwọ ni àánú kàn. àmì Jésù. ìwọ ni ìgbéga kàn. àmì Jésù. ìwọ gógó tó ń wò mí yẹn ni o. Oh yes. nítorí wípé lọ́sẹ̀ yìí àánú Olúwa máa fọhùn lé ẹ lórí. Oh yes. ilẹ̀kùn ayọ̀ rẹ máa ṣí. àmì Jésù. ilẹ̀kùn ìgbéga rẹ máa ṣí. àmì Jésù. ilẹ̀kùn ìrànwọ́ máa ṣí. àmì Jésù. ẹni tí Ọlọ́run dá sí ọ̀rọ̀ rẹ̀ ayé ò lè dá dúró. bẹ́ẹ̀ni. níbo ni ayé ti dá ẹ dúró tẹ́lẹ̀. ayé ti dá mi dúró. láti ìsín lọ wọn ò rí ẹ dá dúró mọ́. àmì Jésù. ẹni tí Ọlọ́run dá sí ọ̀rọ̀ rẹ̀ àìsàn ò lè dá gúnlẹ̀. Oh yes. gbọ́ ọ̀rọ̀ Olúwa lọ́sọ̀ yìí. ìwọ bàbá màmá àti àǹtí àti bọ̀dá tí ayé ti fi àìsàn dágúnlẹ̀. mo sọ pẹ̀lú àṣẹ Olúwa agbára Ọlọ́run kó gbé ẹ dìde.
Àmín Jésù. Nítorí wípé nípa iná rẹ̀. Bẹ́ẹ̀ni. A mú wa láradá. Oh yes. Aṣẹ́ ìmúláradá lẹ́lẹ́yìí o. Lórúkọ Jésù. Lórí àìsàn, lórí ìbùsùlẹ̀ àìsàn tó wà. Ó yá dìde. Àmín Jésù. Lórúkọ Jésù dìde. Àmín Jésù. Ọwọ́ Ọlọ́run tó ń gbé ni dìde. Bíbélì ní sọ nínú ìwé Daniel orí 10:10. Ó ní ọwọ́ kan sì kàn mí. Ó sì gbé mi dìde. Ó gbé mi Mo dìde. sọ ní orúkọ Ọlọ́run àwọn ọmọ ogun. Kábíyèsí. Níbo ni wọ́n ti dá egúnlẹ̀ sí mo tún repeat yẹ? Kí ni ayé fi dá ẹ dúró? Kí ni ayé fi dá mi dúró? Kí ni ayé fi sí ẹ lára? Kí ni ayé fi sí mi lára? Àìmọye ẹlòmíì lójú oorun ni wọ́n ti bà ìrìn àjò ayé ẹ̀ jẹ́. Àìmọye ẹlòmíì lórí ìrìn ni ó ti ṣèrìn. Kábíyèsí. Àìmọye ẹlòmíì níbi tó ti ń sọ̀rọ̀ ni ayé ti mú. Olúwa o. Àìmọye ẹlòmíì ló jẹ́ wípé kò sí pé jẹ́jẹ́ mi ni mo jókòó. Ńlá o. Kò ṣe pé bóyá mi ò jẹ́jẹ́ mi ni mò ń lọ. Kábíyèsí. Àìmọye ẹlòmíì wọ́n ti fi bí ọmọ wọ́n ti fi mú. Mo sọ ní orúkọ Ọlọ́run àwọn ọmọ ogun. Lórúkọ Jésù. Níbo ni ogun gbà wọnú ayé rẹ? Níbo ni ogun gbà wọnú ayé rẹ? Ọ̀nà wo ni ayé fi ń jẹ ayé rẹ níyà? Kí ni ohun tí ayé fi ń bà ẹ́ nínú jẹ́? Lórúkọ Jésù. Mo bí Ọlọ́run àwọn àpọ́stólì lọ́sọ̀ yìí. Lórúkọ Jésù ti Násárẹ́tì, Olúwa kó gbé ẹ níjà. Àmín Jésù. Ẹni tí Ọlọ́run gbé níjà. Bẹ́ẹ̀ ni bàbá wa. Òun ni ẹni tí Ọlọ́run dá sí ọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni o. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí, mo gbàdúrà fún yín lọ́sàn yìí. Gbogbo ohun tí ayé fi ń pa yín lẹ́kún. Lórúkọ Jésù. Látòní yìí lọ, ó máa dayọ̀ fún yín. Àmín Jésù. Ẹ ní sunkún mọ́. Àmín. Sọ yìí pé ẹkún mi parí. Ẹkún mi parí. Sọ dáadáa kó ní ẹkún mi parí. Ẹkún mi parí. Ó ti di àṣẹ o. Àmín. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Olórin yẹn ní òtítọ́ gẹ́ Olúwa. Òtítọ́ gẹ́ o Jésù mi. Pàṣán tẹ́rẹ́rẹ́. Táyé fi ń jẹ mí níyà. Bàbá mímọ́, òní ni kò dáná sun wọ́n. Ẹ kú iṣẹ́ ìránṣẹ́ bàbá wa. Olúwa máa ràn yín lọ́wọ́ síwájú àti síwájú sí i. Mo ní ayọ̀ àti àǹfààní láti sọ fún ọ lénìí pé Ọlọ́run ti dáná sun gbogbo pàṣán tẹ́rẹ́rẹ́. Táyé fi ń jẹ ayé yín níyà. Táyé fi ń jẹ ayé tèmi gan níyà pàápàá. Mo ti máa ń sọ fún wa lórí ètò Wákàtí Ọ̀rọ̀ Àṣẹ yìí. Ẹ jẹ́ ká máa tẹ àwọn àtẹ̀jíṣẹ́ sí gbogbo àwọn alábàágbé wa pátápátá káwọn náà máa ṣí tẹlifíṣàn wọn sí Channel 132 ní gbogbo ọjọ́ ìsinmi ní aago 4:00 nítorí pé agbára Ọlọ́run ṣe ribiribi. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí là ń gbà lójoojúmọ́. Bàbá wa gbogbo àwọn tó bá fẹ́ fún yín ní ẹ̀rí, tó fẹ́ pè yín fún ìtọ́ni, ẹ̀bẹ̀ àdúrà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ẹ bá mi sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín. 080 33 60 71 04. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá yìí náà ti ń lọ lójú móhùnmáwòrán láti ìgbà tá a ti bẹ̀rẹ̀. Mo kàn tún ní kó pè fún wa nítorí fún àǹfààní ẹ̀yin tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa nínú ilé. Ẹ pè wọ́n, àwọn náà máa gbé, kò ń ṣe PA wọn ló máa gbé, àwọn náà máa gbé. Wọ́n ti fi gbogbo ọjọ́ ìsinmi sílẹ̀ fún wa kán máa fi bá wa sọ̀rọ̀ gbogbo àwa tí wọ́n bá ti bá pàdé lórí Kaftan Television Yorùbá. Bàbá wa bá a ti ń dágbére lénìí. Ọ̀rọ̀ àṣeyọ kan tó kù ẹ̀ bá ń jù fún ara lé. Lọ́sẹ̀ yìí o ọ̀nà máa là fún yín. Àmín Jésù. Ọwọ́ agbára tó lànà fún àwọn ọmọ Ísírẹ́lì nínú aginjù, òkun pupa níwájú, ẹ̀yìn wọn ogun Fáráò. Lọ́sẹ̀ yìí nínú aginjù tí ayé fi ẹ́ sí yẹn, Olúwa o. agbára Ọlọ́run máa lànà fún yín. Àmín Jésù. Bẹ́ẹ̀ ló ṣe máa Àmín. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Gbogbo àbùkù tí mo rí gbà máa mú délé. Ọlá Ọ̀nàbàjò ni mò ń jẹ́. Kádùn fìrí àtayọ̀ ká fi pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ lórí ètò Wákàtí Ọ̀rọ̀ Àṣẹ. Bàbá wa ìdájọ́ máa jùwọ́. God bless you. Ọ̀rẹ́ wa gba túsílẹ̀ lọ́wọ́ ogun ayé. Wákàtí ọ̀rọ̀ àṣẹ. Abá ogun ayé ẹ̀ wíjọ. Evangelist Isreal Oluwaseun Akinwande lọ́lọ́run ń lò lórí Wákàtí Ọ̀rọ̀ Àṣẹ ní Kaftan Television Yorùbá Channel 132 gbogbo ọjọ́ ìsinmi bẹ̀rẹ̀ látagogo 4:00